Hi guys, welcome to Get a Blood Life TV. This is where we talk about African culture, traditions and religion. Our Ifa book, our Ifa book is now ready. Our Yoruba Ifa book that we have been waiting for a very long time is now available. So I want to unbox the the one that I have with me here. So for those of you who have placed the order, so by Monday I will be sending your book. Okay, so let's check it out. Iwe Mimo Ifa Esin Akoda Olodumare. Ó ti jáde. Iwe Mimo Ifa Esin Akoda Olodumare. Okay, I ordered for the 256 divine invocation. You know, the 256 divine invocation. So I just placed order for some in order to restock. So now let's check the Iwe Mimo Ifa. So this is it. Our Iwe Mimo Ifa Esin Akoda Olodumare is now available now. So ẹ wá ra ìwé yín o, Iwe Mimo Ifa Esin Akoda Olodumare ti wà nílẹ̀ ńsìn. As many as you want. So ìwé tá ti ń retí náà ti dé o. Iwe Mimo Ifa Esin Akoda Olodumare ti dé o. Kò sẹ́jọ́ àròjọ́ nu fídíò yìí. So we are not here to explain anything, but I just want to show you that this book is now available now. So it's back. So we have our Iwe Mimo Ifa ready now. So if you need a copy, check the link in the description section to get straight into my store where you can place your order. Anywhere you are, this book will get to you. So ẹ̀yin èèyàn mi, ìwé Yorùbá Ifá wa ti jáde o. Ìwé Yorùbá Ifá wa ó ti jáde o. So gbogbo àwọn odù Ifá yẹn náà ló wà ńbẹ̀ o. Ó ti yé báyìí. So it's ready. As much as you want. They are all here. So eléyìí ni pé Ìwé Mímọ́ Ifá wa ti jáde o. Tẹ́ bá fẹ́, ẹ̀yin tẹ́ ti sanwó, mo máa fi tí yín ránṣẹ́ o. Ẹ̀yin tẹ́ ti sanwó, ẹ place order yín báyìí o. Ìwé yìí pọ̀. Ìwé yìí pọ̀ o. So Ìwé Mímọ́ Ifá wa ti ready o. Ìwé Mímọ́ Ifá wa ti ready o. Come and place your order. Check the description section yẹn. Link tẹ́ máa fi ra ìwé yẹn wà ńbẹ̀. So kẹ́ place order yín lórí store mi. Kẹ́ place order yín lórí store. Máa fi link ẹ̀ sínú description section yìí. Tẹ́ bá ti click ẹ̀, ó máa gbé yín wá sínú store mi directly. Bẹ̀rẹ̀ máa ti lè place order. So ẹni tó bá dẹ̀ fẹ́ place order lórí site yẹn, ó lè message mi lórí WhatsApp. Ó lè message mi lórí WhatsApp. You know, the WhatsApp number on the display lójú screen yìí. So we have them as much as you want now. Ṣàlàyé pé ìwé yìí wọ́n máa ń rush ẹ̀ ni. So kó tètè kó má tún di pé ó máa tún tán lẹ̀ máa sọ pé ẹ need ẹ̀. Ẹni tó bá fẹ́ rà ń sìn kó rà o. The only thing ni pé price tí à ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti change. So tà ní price tí à ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. So I have them as much as you want, but just these few ones, àwọn tó ti place your order tẹ́lẹ̀ ni mo fẹ́ máa ship sí. So ẹ̀yin tó bá fẹ́ rà náà, ẹ bá sanwó, a máa fi ránṣẹ́. So bàbá tiẹ̀ wá sign ẹ̀ gan báyìí. So you can't get
So anyone that is not signed, so that means is not the original one. So Baba signed it. Ifalere Odegbemi Adegbola 2. So ẹ̀rọ pé mo sọ fún yín pé owó yìí máa jáde. So ó dẹ̀ ti jáde báyìí. Ṣé ti rí báyìí? Ṣé ti rí báyìí? So gbogbo odù Ifá 256 ló wà ńbẹ̀. 256. So ìwé yìí ti wà, ó ti jáde tẹ́lẹ̀ bọ̀ ó tán ní orí igbá. So Baba ti wá ṣe mí jáde ń sìn. Àkọ́tún 2023 ṣé ti rí tán kọ́ sí báyìí? Ṣé ti rí báyìí? 2023. So ẹ place order yín o, ẹ place order yín, ẹ place order yín, ẹ place order yín. Kẹ́ máa rà, kẹ́ máa rà, kẹ́ máa rà. So ẹ ti wá rí bọ́n ṣe ya àwọn odù Ifá yẹn síbẹ̀, very beautiful. Ṣé ti rí báyìí? Ṣé ti bọ́n ṣe yà? So eléyìí ni Ọ̀ságúndá. So wọ́n kì Ifá yẹn, wọ́n sọ ìtàn tó rọ̀ mọ́, wọ́n tún ṣàlàyé àwọn ẹ̀kọ́ téèyàn lè kọ́ ńbẹ̀ àti àwọn èèwọ̀ tó wà nínú àwọn Ifá yẹn ló wà ńbẹ̀. So ẹ lọ sí description section kẹ́ place order yín. Ìwé ti ready, ó ti jáde. Mélòó lẹ fẹ́? Iye tẹ́ bá fẹ́ ni kẹ́ béèrè fún o. We have them now. Ó yá, ẹ jẹ́ ká ṣí ìwé yìí ká wo àwọn content tó wà nínú ẹ̀ bóyá kò change. Ẹ jẹ́ ká wò. So Iwe Mimo Ifa Esin Akoda Olodumare. So we have Àkọ̀tun 2023 láti ọwọ́ olóyè Ifalere Odegbemi Adegbola 2. Olóòtú Ọmọwé Adéọlá Adijat Faleye. So let's check. So we have now Baba signs all the books. So if your own is not signed, just know that it's not coming from Baba. So that means you can even report the person that sold it if it's not signed like this, because I think as he's getting I think Baba has put a security measure on the book now. So Baba signed it. Ifalere Agbola, as you can see. So it's still the same book. Ijuba Ọ̀rọ̀ Àkọ́sọ, you know, Kí ni Ifá. So that Baba ti want to step up there. Àwọn àlàyé kankan wà nínú ẹ̀. Ìdúpẹ́. So a tún ní ìtọ́ka olórí jorí. So this is a table of content now. So from Jiogbe, Ọ̀yẹ̀kú méjì, Ìwórì méjì, Orí kẹrin, that is Òdí méjì, Ìrósù méjì, Ọ̀wọ́nrín méjì, Ọ̀bàrà méjì, Ìwórì, Jiogbe, Ọ̀yẹ̀kú méjì, Ìwórì méjì, Òdí méjì, Ìrósù méjì, Ọ̀wọ́nrín méjì, Ọ̀bàrà ọ̀kanràn. So you have it up to 256. So 256 ni ìwé yìí ní odù Ifá tó wà ńbẹ̀. Gbogbo àwọn 256 odù Ifá tá ní ló wà ńbẹ̀. So ẹni tó bá fẹ́ rà, ẹ wo description section kẹ́ ẹ máa rí link tó lọ sínú store mi. It's very simple. Tẹ́ bá dé inú store yẹn, ẹ máa lè place order yín. Tẹ́ bá dé lè place order yín nínú store, ẹ lè message mi lórí WhatsApp. So gbogbo àwọn odù Ifá tó wà ní inú Ifá wa, òun ni gbogbo àwọn táwọn wò yìí. 256 odù Ifá ni a ní. 256. So ṣe rí ìwé yìí ó pé lọ́pọ̀lọpọ̀, wọ́n ṣe gan títí dé orí 256. 256, that is òfún ṣẹ́. So díẹ̀ nínú àwọn ìlú tí odù Ifá kọ̀ọ̀kan tẹ̀dó. Okay, Baba ti fi sí. So díẹ̀ nínú àwọn ìlú tí odù Ifá kọ̀ọ̀kan tẹ̀dó. Ìwọ̀nyí ni díẹ̀ nínú àwọn orílẹ̀-èdè tí babaláwo onífá pọ̀ sí. Ó dà pé Baba fi kún ìwé yìí o. So this is now ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ sign ní odù Ifá, ẹ̀rí ibi tán kọ́ sí báyìí. Ibi tán yà sí ni àwọn symbols yẹn ni wọ̀nyí.
symbols yẹn. So nínú Ifá apá ọ̀tún la ti ń kọ nǹkan wá sí apá òsì. So ẹ rí báyìí èjì ogbè ọ̀yẹ̀kú ìwórì òdí. So àwọn sign yẹn ẹ máa mọ̀ ní gbogbo inú ìwé. So bàbá tún ti ṣe ìwé yìí tó tún ti step up sí. Ẹ rí gbogbo àwọn sign yẹn, gbogbo àwọn odù Ifá signs yẹn ló wà ń bẹ̀ o. Àbẹ́ẹ̀ rí báyìí. So Iwe Mimo Ifa Esin Akoda Olodumare tá à ń dúró fún náà ló ti dé yìí o. Ṣé ti rí báyìí? So eléyìí ló máa jẹ́ kẹ́ ẹ mọ sign yẹn dáadáa títí dórí òfúnṣẹ́. So 256. So eléyìí ní àwọn odù tí ó jẹ́ 56. Ṣé ti rí báyìí pé 56 lè dé báyìí òfúnṣẹ́. So next page. Àwọn odù tí ó jẹ́ pé àtiwájú àti ẹ̀yìn rẹ̀ orúkọ kan ni. Okay. Eléyìí ní 16. Àtiwájú àti ẹ̀yìn rẹ̀ orúkọ kan ni. Now bí ìwé ṣe wà nìyí o. So orí kìíní ẹ lè fúnra yín ka àwọn nǹkan tí wọ́n kọ sí ibi báyìí. Ẹ lè kà fúnra yín níbi òjì ogbè bó ṣe rí leléyìí. Òjì ogbè ni wọ́n rí báyìí. So verse méjì ni wọ́n kì sí inú rẹ̀. Verse méjì. Ọgbọ́n tí Ifá kọ́ wa. Ṣé ti rí báyìí? Ọgbọ́n tí Ifá kọ́ wa náà wà ń bẹ̀. So gbogbo ẹ̀ ló ní àlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. So ilé báyìí sìn ó ní fún oníbéèrè, ìyẹn tó bá ń béèrè tó ń dáfá kí nìkan tí àlàyé tí ẹ máa ṣe fún. Ẹni tí ń dá Ifá yìí, ẹni tí Ifá yìí bá yọ sí ìbẹ̀rẹ̀ rẹ̀, Ifá ń sọ fún pé ó wà nínú ogun ọmọ aráyé. So bẹ́ẹ̀ ṣe máa ka ìwé yìí nìyẹn tó ṣe máa yé yín o. Ẹ̀yin tẹ́ ti ní Ifá, tẹ́ ti ní odù yín. So ìwé yìí máa fún yín ní àǹfààní láti mọ nǹkan tí odù Ifá yín sọ. Ẹsẹ̀ kìíní rèé. So ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kejì. Ẹsẹ̀ kejì rèé. So méjì ni bàbá kì sí inú ìwé náà. So bó ṣe wà ní gbogbo ojú ìwé yìí nìyẹn. So ẹ lọ síbi description section yẹn, ẹ máa rí líǹkì wẹ́bsáìtì mi tẹ́ ti máa ra ìwé yìí gangan. Ìwé yìí. So tó bá dẹ̀ pé ẹ tún fẹ́ ra ìwé míì náà, a máa bá yín fi collection of other books sí inú description section yẹn náà. So but nípa ilé gangan tó bá pé lè fẹ́ ra, a máa fún yín ní link tẹ́ máa click sí direct. Ó máa gbé yín lọ sí page ibi tẹ́ ti máa ra ìwé yìí. Ó rọrùn gan. Tẹ́ bá ti click link yẹn, ó máa gbé yín wá sórí website wa. Then ẹ máa place order yín. Immediately ẹ máa rí order placement yín lórí fóònù. Tẹ́ bá ṣe place order, máa rí. So tẹ́ bá fẹ́ ká ship ẹ̀ fún yín ni, a lè ship ẹ̀ fún yín. Tẹ́ bá fẹ́ kí a fi rán mọ́tò náà ni, ó wà níbẹ̀, ó wà nínú site yẹn, ẹ máa indicate pé ẹ fẹ́ ká fi rán mọ́tò ni. Tó bá dẹ̀ pé ẹ fẹ́ ká fi pé kẹ́ wá gbà ní ọ́fíìsì wa náà ní Àkúrẹ́, ẹ wá gbà. Address ọ́fíìsì wa náà wà níbẹ̀. That's pick up nìyẹn. Nǹkan tó lóyìnbó ń pè ní pick up nìyẹn. So bó ṣe rí nìyẹn o. Phone number mi náà ló fly sójú screen yìí. So tó bá pẹ́ fẹ́ pè mí láti place order yín directly látọ̀dọ̀ mi, sí wàhálà. So thank you. Place your order.